Olódùmarè ọba ọ̀run, ìbàrẹ̀ ọba lánàá, ọba lénìí, ọba títí ayé, àìnípẹ̀kun. Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta. Ẹ bá ń fi síbẹ̀ jẹ́ ká yẹ ọgbọ̀. Èmi Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta, wàláhì mo fi ẹ̀mí mi búra, ó fi gbé Saheed Òṣùpá kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí, kí January ó tó parí, wàláhì mo fi Ọlọ́run búra, January 10 Saheed Òṣùpá máa kú. January 10 Saheed Òṣùpá máa kú, wàláhì mo fi Ọlọ́run búra, kìí fi ọ̀rọ̀ ẹnu, mo fi ìgbésí ayé mi búra, mo fi Al-Qur'ani Karim Al-Qur'ani Ọlọ́run búra. January 10 Saheed Òṣùpá máa kú, àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé, báwo ni Saheed Òṣùpá ò fi ní kú? Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò, kí n kí ọba Saheed Òṣùpá, mo nífẹ̀ẹ́ rẹ, mo ti bẹ Ọlọ́run fún ọ, lọ wá àgbò funfun báláwú, kọ wá dà níyẹn sí, káwọn àfọwọ́ pa, kọ dárúkọ èmi Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta, kò ní Ọlọ́run wọlá Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta, nínú ọdún yìí Ọlọ́run má jẹ́ n kú, má jẹ́ n bọ́dún lọ, má jẹ́ n kú kó òjijì, kí n kí Saheed Òṣùpá, èmi Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta, mo bẹ Ọlọ́run wá ní kí n ṣàdúrà fún pé nínú ọdún yìí tọ́ba ìṣe sàárà ò ní kúkú òjijì, ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, àgbò funfun ní kọ́ra kó fi ṣe sàárà rẹ, ọwọ́ ayé ò ní tí ọ, ò ní kúkú òjijì, ọmọ rẹ ò ní kú, aya rẹ ò ní kú, eré rẹ ò ní gbàbọ̀dì, ìsàdá rẹ ò ní gbàbọ̀dì, ò ní bọ́dún lọ, ọlá haúlá wà lápúọ̀tá ìlàbílà rẹ, ọlá jẹ́ ìgbà kẹjàmbá, kò sáàbà kan tó tómi láyé, kò sáàbà kan tó lè tómi nínú àṣírí àti jẹ́wọ́ orí Ọlọ́run. Èmi ní igbákejì Ànábì wa Muhammad, kò sí wòlíì kan tó ti kú tó tómi, kò sí wòlíì kan tó ti lè tómi láyé. Bẹ́ẹ̀ ni lẹ́yìn mi Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta, kí n kí Saheed Òṣùpá wọ́n fi ṣe yóò wà láyé gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tí ọjọ́ ìgbẹ́nifẹ́ tọ́lọ́run. Kò yẹ kó jẹ́ pé irú tí Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta tí ó fi bẹ̀rẹ̀ ọdún ní ìtún lélẹ̀ January 10 tó kù bí ọ̀tún làbíjọ́ mẹ́rin lé ní ikú. Ọgbẹ́ni ó sì rí o fún Dr. King Saheed Òṣùpá. 20 ọdún lónìí gbẹngbẹn ní tòkè òkè gbẹngbẹn, 30 ọdún lónìí gbẹngbẹn ní tòkè òkè gbẹngbẹn, 100 ọdún lónìí gbẹngbẹn ní tòkè òkè náà gbẹngbẹn ní. Ńgbà tó mọ̀ pé Saheed Òṣùpá ronú, ìwọ ò ṣe rí náà kó sọ pé orí pé wọ́n bẹ́ ní àlórí, ó ò sì sọ pé orí náà kó sọ pé wọ́n tọ́jú Rasidi Olú, wọ́n tọ́jú ẹ̀yọ́ dàbá ẹ̀, wọ́n sì ti ẹ̀yìn rẹ̀ wọ́n fi kíbọ̀. Ó ṣe sọ pé orí náà tó bá pé tòótọ́ lọ bá rí náà kó sọ pé mọ̀fítì ìwé tírélà gbójú ilé rẹ̀ wọlé ó sì gbọ́jú wíńdò jáde. Gbogbo àwọn èèyàn ló yẹ kó rí. Sẹ́rí arákùnrin Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta yìí ẹ̀kọ́ parọ́ o, bí Allah ṣe é ṣe nu, ẹ́jẹ̀ǹtì Allah ni. Ẹ rí i pé ní ọjọ́ méjì ìgbà díẹ̀ sẹ́yìn ó sọ pé òun àtọ́lọ́run jọ ṣèpàdé, kò parọ́, òun àti Allah ni wọ́n jọ ṣèpàdé. Àṣìṣe tó ṣe ń gbà ẹni pé ó sọ pé òun àtọ́lọ́run, Allah ló fẹ́ dákọ kì í sọlọ́run torí pé ẹ́jẹ̀ǹtì Allah ni, gbogbo ohun tó bá sọ kò parọ́. Ìyá àgbò ní ń jàlá ló ṣe ní kọlọ́rì ìtọ́jú àgbò. Kódà tí wọ́n bá sọ pé ká fèèyàn lẹ̀ tí ó gba ẹ̀mí ènìyàn kú, ṣé bí wọ́n lórí bí wọ́n gán bá fẹ̀mí ara rẹ̀ lẹ̀ owó tó dé tàn láyé, ẹgbẹ́ o tún fọ Ọlọ́run búra, o tún fẹ̀mí ẹ búra, o tún fà Al-Qur'ani búra, ìwọ sọ pé kọ́lọ́run mú ọ sọ́dọ̀ kọ́ dá Saheed Òṣùpá sí. Torí pé ní October 25 2026 tá a wáyé, èmi Adéfáyè Wàlẹ̀sìn máa sọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà tó jẹ́ pé King Dr. Saheed Òṣùpá ẹni ọkọrin bẹ̀, ikú kẹ̀, ikú ìpẹta lójú ran. Bẹ́ẹ̀ ni òní ọ̀la ọ̀túnla 20 ọdún lónìí 100 ọdún lónìí ẹnu báyìí ńlá fi pàkúrọ̀ ojú ọ̀nà. Nítòótọ́ kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí kò lè pa o, kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ní dìgbòrò, ṣùgbọ́n Ọlọ́run ọba kì í ṣe bí. Tọ́lọ́run bá wá sọ pé Saheed Òṣùpá títán bá wá dé kò fọjọ́ ọlọ́jọ́ lọ, gbogbo ohun téèyàn wálé ayé wá ṣe Saheed Òṣùpá ṣe. Àlìwáràkí ọlọ́pàá mẹ́ta, ṣé wọ́n lè sọ nǹkan mẹ́ta tó jẹ́ pé o lè sọ pé o ṣe fọ́lọ́run tàbí tó ń ṣe fọ́lọ́run tó fi lérò pé o súnmọ́ Ọlọ́run ju Saheed Òṣùpá lọ? Èèyàn tí Saheed Òṣùpá ti ń gbà á lẹ̀ nínú ayé, ọlọ́pàá mẹ́ta o ò tí ì lálàáṣẹ́ irú ẹ̀ láti ṣe o. Àwọn tí Saheed Òṣùpá ti ń ṣàánú fún, tí wọ́n rí jẹ, tí wọ́n rí mu látara rẹ̀, tí wọ́n ń gòkè látara rẹ̀, ọlọ́pàá mẹ́ta o ò tí ì lálàá rẹ̀ nínú ayé o. Bí Saheed Òṣùpá bá wá tó kú, tọ́lọ́run bá sọ pé ókè àkókò wa tiẹ̀ tó, títàn wa tó dé, gbèlè tàṣẹ pé títàn rẹ̀ ò ní dé lákòókò yìí, Ifá ní ká tó kú lọ́mọdé kọ́ yẹni, ó dàgbà ó sàn ju ká dàgbà lágbà ká má ládìrẹ́ ìrànà lọ.
yóò yẹ nìkan jẹ nìkan lọ o ṣùgbọ́n lágbára lọ́wọ́ Olódùmarè Saheed Òṣùpá ikú tó yáwọ́ kò ní pa á. Ẹni tí ò fi ẹ̀rín mọ́lé Saheed Òṣùpá kò ní fẹ́ kún mọ́lé ẹ o torí pé bẹ́ẹ̀ èèyàn bá kú ẹni tí ò délé èèyàn rí níjọ́ ni wọ́n mọ̀ sọ àsọdún ní níwádìí kò ní ṣẹlẹ̀ lérí Saheed Òṣùpá kò ní ṣẹlẹ̀ lérí èmi náà àti gbogbo ẹni tó bá jẹ́ olólùfẹ́ Saheed Òṣùpá. Ọlọ́pàá mẹ́ta ò yẹ lẹ́ni tí mo lè dá lóhùn ṣùgbọ́n tó bá ti níṣe pẹ̀lú ikú ewúrẹ́ nìkan ni wọ́n gbọ́jọ́ ọkú rẹ̀ tí ó jẹ́wé. Bí Saheed Òṣùpá tó bá kú àwọn tí ó ṣòfò nú ayé pọ̀, àwọn tó fọ ẹ̀mí ọba pọ̀, àwọn tó fọ ara ọba pọ̀, àwọn tó àdánù ìyà tí ọba láyé wọ́n pọ̀. Orí àwọn tí sì ń ṣe fún wọn à ní jẹ́ kí ikú tó yáwọ́ pa á. Bí ojúmọ́ bá mọ́ ojú òde báyìí ńlá mọ́ béwé ajílé kege. Ikú tó yáwò nípa Saheed Òṣùpá o ọ̀ka nana lẹ́bu àtànṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àtànṣe dọ́jà ejò ní ọ̀kọ́mọ lẹ́yìn lọ́ọ̀rì ìjẹ adáfúnkéré nàṣì tí ó pẹ́ gbọ́ ọdún láyé tí ó wà tún ṣẹlẹ̀ ní. Ifá ní kì í kúkú ọ̀rọ̀ wọ̀ ṣàṣàrà ní kì í kúkú ọ̀rọ̀ wọ̀ ṣàṣàrà ní Saheed Òṣùpá ò ní kú ṣàṣàrà ní kì í kúkú ọ̀rọ̀ wọ̀ ṣàṣàrà ní 20 ọdún lónìí ọmọ bẹ́ni ò ní ṣàìsí ò ní ṣàìsàn ṣàṣàrà ní kì í kúkú ọ̀rọ̀ wọ̀ ṣàṣàrà ní bí ó ṣe jẹ́ nìyẹn o lágbára lọ́wọ́ Olódùmarè ikú tó yáwò ní pẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́dún ní ànífẹ́ nìkan dárò ẹnìkan ọdún àdùnnú ọdún ìgbéga ọdún ìṣẹ́gun ìní ọ̀jẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta a ṣẹ̀ṣẹ̀ bọ́nú ọdún tuntun ni ẹ má jẹ́ ká fi wéré bíi tòbúkọ ẹ má jẹ́ ká fi bẹ̀rẹ̀ ọdún ni ṣé ẹ ti gbọ́ a mọ̀ pé bẹ́ẹ̀ ṣe é ṣe nù ṣùgbọ́n ẹ bá ní sún síwájú díẹ̀ ká tiẹ̀ fi ronú pé inú ọdún ìgangan kí la fẹ́ gbé ṣe á tù á bà fún wa láṣẹ tẹ̀dùmarè ire o.